Ní àsìkò yìí yóò dára fún alágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 4 nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Abia tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó ń ṣojú fún ẹkùn àríwá ìpínlẹ̀ Abia báyìí nílé ìgbìmọ̀ aṣojú àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa eyín ọ̀gbẹ́ni Orji Uzor Kalu ohun màá ló ti sọ di mímọ̀ wípé nínú ètò ìbò èyí tó ń bọ̀ lọ́dún 2027 yìí kò tí ì sí àyè fáwọn ẹ̀yà Ìgbò léyìíkéyìí nínú ẹgbẹ́ òṣèlú láti díje dupò ààrẹ nínú wọn. Gẹ́gẹ́ bí Kalu ti sọ̀rọ̀ náà lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó, ètò ọ̀hún tó jẹ́ ti òṣèlú tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ìgbáradì àwọn ẹ̀yà Ìgbò. Ó ní bóun ò bá ní parọ́ tóun bá sì fẹ́ sọ òótọ́, ó ní òun ò ní ẹnikẹ́ni lọ́kàn láti ṣe àtìlẹ́yìn fún ní ẹ̀yà Ìgbò láti díje dupò ààrẹ lọ́dún 2027. Gẹ́gẹ́ bí àwọn kan ti ń rò ó wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó díje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2023 lòun yóò ṣe àtìlẹ́yìn fún. Orji Uzor Kalu ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí kò ṣe wípé lọ́wọ́ báyìí òun yóò rọ àwọn ẹ̀yà Ìgbò àti àwọn ọmọ Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti díje dupò ààrẹ lọ́dún 2027 lẹ́ẹ̀kan sí fún sáà ẹlẹ́ẹ̀kejì kó lè parí àwọn iṣẹ́ rere àtúntò eléyìí tó mú bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti orílẹ̀-èdè Nàìjíríà. Orji Uzor Kalu èyí tó wá láti àríwá ìpínlẹ̀ Abia tó wà nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ó ní nítòun òun yóò ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé Tinubu ní ọ̀rọ̀ Nàìjíríà yé lọ́wọ́ báyìí ó sì ti ní àwọn àlàkalẹ̀ èyí tó ti ń tò lọ́wọ́. Ó ní nípa ìdí èyí láti lè jẹ́ kí Tinubu wọlé lẹ́ẹ̀kan sí kó lè parí àwọn iṣẹ́ àkànṣe èyí tí ètò ìṣèjọba rẹ̀ gùn lé òun ló ń bẹ lóòkun àyà òun lòun fi sọ fún àwọn ẹ̀yà Ìgbò láti ṣe àtìlẹ́yìn fún Tinubu. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé mà ló ti sọ̀rọ̀ jáde wípé lọ́wọ́ yìí òun ò tí ì lè fi orúkọ ẹnikẹ́ni tàbí ènìyàn kankan hàn fún àwọn ènìyàn wípé ẹni tóun yóò ṣe àtìlẹ́yìn fún rèé láti díje dupò gómìnà lọ́dún 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ náà níbi àkànṣe ètò àgbékalẹ̀ wáàsí ìta gbangba ti oṣù Ramadan eléyìí tí ṣe ẹlẹ́ẹ̀kọkànlá irú ẹ̀ tí wọ́n pè ní omi tuntun Ramadan lecture èyí tó wáyé nílé ìjọba ní Agodi Gate nílùú Ìbàdàn. Níbẹ̀ ni Ṣèyí Mákindé ti ní àwọn ènìyàn ti ń bèrè wípé ta lẹni tóun yóò fà kalẹ̀ tóun yóò ṣe àtìlẹ́yìn fún. Ó lámọ́ tí ó bá fi di oṣù kínní ọdún 2026 lòun yóò mú ẹni tóun yóò ṣe àtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde nítorí pé ìgbà náà ní ètò ìbò yóò ti bẹ̀rẹ̀ sí ní máa kóra jọ. Ó lámọ́ lásìkò yìí òun fẹ́ gbájúmọ́ àwọn àkànṣe iṣẹ́ èyí tí ètò ìṣèjọba àwọn gùn lé kóun lè ní àbọ̀ rere fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò náà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn múmìnì àti múmìnà pàápàá jù gbogbo mùsùlùmí àgbààgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àtìlẹ́yìn wọn. Ó wá rọ̀ wọ́n láti lo ọlá oṣù Ramadan yìí kí wọ́n lè ní ìfẹ́ ara wọn ká sì fi ìfẹ́ wọn sí ìjọba tó ń ti àdúrà láti ṣe àṣeyọrí kí orílẹ̀-èdè Nàìjíríà kó tún lè tẹ̀síwájú sí ó wá dúpẹ́ lọ́wọ́ àlejò pàtàkì èyí tó fi ọ̀rọ̀ Ọlọ́run bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí í ṣe ìmáàmù ti ìlú Ògbómọ̀ṣọ́ eyín Yunus Alhaji Yunus tó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìdìde rẹ̀ àti àdúrà rẹ̀ lórí ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé ní inú òun dùn ayọ̀ ń sì kún láti rí pé àwọn mùsùlùmí àtìlẹ́yìn wọn
ó lapa rere nínú ètò ìṣèjọba òun àti nínú ayé òun. Àjọ kan tí wọ́n pè ní Federal Competition and Consumer Protection Commission FCCPC àwọn mà ni wọ́n ti sokùn mọ́ ilé-iṣẹ́ MTN àti ọ̀gá àgbà ilé-iṣẹ́ ọ̀hún tí wọ́n ti wọ́ wọn tuurutu lọ sí ilé ẹjọ́ báyìí fún wípé ilé-iṣẹ́ MTN wọ́n tẹ̀lé ìlànà wọ́n kùnà láti tẹ̀lé òfin èyí tí àjọ PCCPC tí wọ́n gbé kalẹ̀ fún ìdáàbòbò àwọn ènìyàn tí wọ́n ń lo ìkànnì ayélujára àti àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìdúnàdúrà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ FCCPC wọ́n ní iléeṣẹ́ MTN yóò fojú ba ilé ẹjọ́ tí ó bá fi di ọjọ́ 28 nínú oṣù karùn-ún ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí látàrí wípé ìgbésẹ̀ tí àjọ NCC tí wọ́n gbé o pẹ̀lú àfikún owó lórí àkókò ìpè àtẹ̀jíṣẹ́ dátà àti àwọn ẹ̀ka mìíràn tí wọ́n fi ìdá 50 nínú 100 tí wọ́n fi kún o èyí tí àjọ FCCPC sì sọ wípé àwọn ò gbọ́ sí àwọn ò sì mọ̀ sí bẹ́ẹ̀ sì ni nílé iṣẹ́ MTN àwọn àti àwọn yòókù wọn ni wọ́n mọ òfin lórí ìkànnì àti ìgbésẹ̀ àjọ yìí ṣùgbọ́n tí wọ́n fi sọ wípé wọ́n fojú rénà wọn wípé kò sí nǹkan tí àwọn yóò ṣe. Àjọ FCCPC wá ní bí èèrà bá fi ní pegi àwa náà ó wọn dànù ni o ẹni tó bá ní kìlà ṣe ńlá ṣe é wọ̀n. Báyìí nínú ọ̀sẹ̀ yìí tí wọ́n gbé àjọ iléeṣẹ́ MTN lọ sí ilé ẹjọ́ àwọn ọ̀gá àgbà èyí tó yẹ kó farahàn nílé ẹjọ́ náà ni wọn ò rí èyí tí ilé ẹjọ́ ọ̀hún tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Àbújá tó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 28 oṣù karùn-ún ọdún yìí láti tú ẹjọ́ náà gbọ́ pẹ̀lú wípé àwọn afọ̀rọ̀kàn wọ́n gbọ́dọ̀ fojú hàn nílé ẹjọ́ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí wọ́n ti iléeṣẹ́ MTN àti àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n sì ju kọ́kọ́rọ́ ọ̀hún sínú odò. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ọmọ léńjeléńje kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámídé Phillips èyí tó gún ọ̀rẹ́ rẹ̀ pa ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún tí wọ́n pè ní Moses Ọdẹ òun ló fi ọ̀bẹ gún pa ní ìlú kan tí wọ́n pè ní Ọbalẹ́ndé ní agbègbè Ìṣàrà ní ìpínlẹ̀ Ògùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ọ̀rọ̀ náà léde ní ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nígbà tí gbólóhùn asọ̀ kékeré kan tó wáyé láàrin àwọn ọmọ léńjeléńje méjì náà Ọlámídé Phillips àti Moses Ọdẹ èyí tí Phillips tó wọlé tó sì lọ mú ọ̀bẹ tó gún Moses pa tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu Moses gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ti sọ. Ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ń lò bí àwọn ọmọdé méjì náà ṣùgbọ́n ọ̀rọ̀ owó kékeré kan òun ló ṣẹlẹ̀ láàrin ìyá Ọlámídé Phillips èyí tó fi ẹ̀sùn kàn wípé ọmọ Moses ó mú owó kan nínú àpamọ́wọ́ owó òun tí owó náà sì ń lọ bí ẹgbẹ̀rún 5 náírà èyí tó fi ẹjọ́ òun sun bàbá Moses ṣùgbọ́n wọ́n ní láàrin Moses àti Ọlámídé kò sí ẹni tó lè sọ pàtó ohun tó fa ìjà síwájú kí Ọlámídé Phillips kó tó lọ mú ọ̀bẹ tó fi gún Moses tí ẹ̀mí sì fi bọ́ lára Moses Ọdẹ. Báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti rọ́wọ́ tó Ọlámídé Phillips láti wá ṣàlàyé tòun ti wádìí lórí ikú Moses. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí.
kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò lédè Yorùbá àgbàlagbà obìnrin ni eyín Mọ́rẹ́nikẹ́ Aláùsá tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Eréko. Òun mà ló ti sọ wípé dídáwà tóun dáwà lẹ́yìn ikú ọkọ òun ló jẹ́ kóun ṣì wà ní òrékè ọmọge tí ojú òun ẹwà òun tó sì dùn wò títí di wákàtí àtọwọ̀ yìí. Màmá náà, Màmá Eréko, èyí tó sọ̀rọ̀ òun lórí ètò kan èyí tó gba orí ìkànnì ayélujára kan tó sọ wípé láti ìgbà tí ọkọ òun ti kú títí di wákàtí yìí tóun ti lé lẹ́ni 80 ọdún, òun ò ní ọkọ, bẹ́ẹ̀ sì ni kò sí ọkùnrin kankan èyí tó ṣì òun láṣọ wò. Ó ní láti ìgbà tí ọkọ òun ti dolóògbé lòun ti gbá ojúmọ́ iṣẹ́ òun tóun sì ń tọ́jú àwọn ọmọ àti àwọn dúkìá èyí tí ọkọ náà fi sílẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ti dìde dẹnu ìfẹ́ kọ òun, ṣùgbọ́n tóun kọ̀ jálẹ̀ nítorí wípé bí ènìyàn bá wà lábẹ́ ọkọ, ìlò tí ọkọ yóò lò èèyàn yóò yàtọ̀ sí ẹni tó jogún ifá ni. Ó ní ìlòkìlò ní yóò lò nípa kíkù mọ́lẹ̀ àwọn iṣẹ́ ilé tóun ti àwọn wàhálà eléyìí tí ó máa súyọ. Ó ní àwọn nǹkan tóun rò rèé tóun ṣe dáwà títí di wákàtí àti ọ̀wọ̀ yìí. Ìyá náà wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní lọ́wọ́ yìí òun padà ti di ọkùnrin nítorí pé gbogbo ẹ̀yà ara tí máa ń ṣiṣẹ́ lára obìnrin láti lè fẹ́ ní yùnkẹ́yùnkẹ́ gbogbo ẹ̀ ló ti yí padà tó ti di ọkùnrin. Ó ní púpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí gan ni òṣìṣẹ́ mọ́ o, nítorí pé kò sí ọkùnrin kankan eléyìí tó ṣì òun láṣọ wò lẹ́yìn ikú ọkọ òun, gẹ́gẹ́ bí Màmá Eréko bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tó ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ayọ̀ kò ní fi lé wálẹ̀. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.